الله لا حول ولا قوة إلا بالله ẹgbẹ́ tí wọ́n bẹ ní ìkàlẹ̀ ọgbọ́n àfáà tí wọ́n bẹ ní ìkàlẹ̀ tí wọ́n jọ nìkan pé kọ́lọ̀ mọ́ kó mọ́ bàjẹ́ fún yín tí gbogbo wa náà ni wọ́n ti bàjẹ́. bismillahir rahmanir rahim at-tahiyyatu lillahi az-zakiyatu lillahi at-tayyibatu salawatu lillahi assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullahi wa barakatuhu. السلام علينا وعلى عباد الله الصالحين. ترجمان بسم الله الرحمن الرحيم. اللهم انت امرتنا بدعائك ووعدتنا باجاباتك ادعونا كما امرتنا راجبنا كما وعدتنا يا ذا الجلال والاكرام انك على تكلف الادم يا هو يا من لا اله الا هو يا ازلي يا ابدي يا دائي يا دائمي يا من بيده ملكوت كل شيء فإليه ترجعون. يا فمنون كانوا فمنون هنا في سي أبي سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. صلوا على النبي صلوا على النبي المصطفى. أنا ما جالس أقول الله أكبر. الله أكبر. وأقرأنا بعدين بان صوفين كان يوبو. هذا لسه هذا ولا محمد رسول الله. مكي ولا وجاني ولا محمد. لا ينفع سبب كم بقول kí a tó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run àwọn bàbá wa tí wọ́n dákun tí wọ́n fún wa ní ìṣẹ́jú mẹ́wàá kó tó di pé wọ́n bá wa sọ̀rọ̀ Ọlọ́run wọ́n dákun torí Ọlọ́run níjòkó tá a wà yìí bàbá tí wọ́n lọ yìí wọ́n fi ìyàwó sí ayé wọ́n fa àwọn ọmọ sáyé. Gbogbo wọn náà láàsì lọ bá wọn níjọ́ kan. A fẹ́ gba ọrẹ ìta síwájú ká tó gbọ́rọ̀ Ọlọ́run fún ìyàwó àtàwọn ọmọ. Látọ̀dọ̀ bàbá Dínàwókè. Ta'ala. Ọlọ́run dá ọlágbà. Ètò òṣèlú náà ní jí òru. Bí ọba wa jogún àdúgbò, èèyàn sọ̀rọ̀ ẹ̀ lẹ̀ fún gbogbo aládùúgbò ni. Àti kékeré àgbàgbà. Nígbà tí mo dé tẹ ìdìde, ẹjọ́ ṣé mo kọ́ yín kéwù ni? Mo kọ́ yín kéwù náà. Ẹ̀kan Ọlọ́run lé lára mi ni mo sì ṣàdúrà kọ́lọ́ máa kọ́nà lé lára yín. Ẹ̀tọ́ wa ké fúra rẹ̀ lọ́wọ́ tá lè mí. So on that note, I want to seek the indulgence of everyone. Say thank you so much. God bless you. Gbogbo ẹ̀yin àfọ àmọ́ ti ké papọ̀. Àbá Suleiman ẹ̀kọ́ àlejò rí. Ẹnu kébì yẹn gbowó ta. Èyí tó kàn sí kéèké. A ṣe ìdákẹ́ mú ẹ̀yin àfọ ẹja kíyèsí. Kẹ̀lá àwọn bá dòbò yìí. Àwa ni wọ́n fi ṣe case study tó bá dé ta. Wàláhì ọ̀rọ̀ wa ni wọ́n mọ̀ sọ. Kéwú kọ́ wa pé lẹ́sàn jamalu fi láti àti ìnáwó jamalu fi hosùn kọ́kí wọ́dẹ́gẹ̀rẹ́ sí. Kìí ṣe ẹwà ní kéèyàn máa dán lójú. Ǹdán pẹ̀lẹ́ wà ní hosùn kọ́kí ìwà dáadáa wọ́dẹ́gẹ̀rẹ́ sí. Àti ọ̀rọ̀ orí wọ́n sọ pààyàn lẹ́yìn ọ̀la. Bẹ́ẹ̀ bá kú káwọn ọmọ olókùn máa sún ẹ̀jẹ̀ àwa tó gbowó. Àwọn bá ti gbowó náà sábà fi dẹ́kúrọ̀ sí kò ní dè mú. Kò ní dè mú. Ànábì ló sọ sallallahu alaihi wasallam. Ó ní ìràhámù àfa ọ̀rọ̀ ìlú. Ó ní wọ́n sọ pé ìràhámù amwatakum lòdù ayé. Tá a bá fẹ́ ṣiṣẹ́ ní gbogbo ibi tá a bá lọ, ẹ jẹ́ àṣiṣẹ́ tá a bá ṣe tán ká wá gbowó. Kúrò àní láti pè èèyàn. Tí n bá fẹ́ gba owó mọ iye wà yìí pẹ̀lú pé tí náwó ìbá fẹ́ sì gba 100,000 máa gbà yóò kù. Àmọ́ bí irú ìlú yìí kọ́. Ẹ dàgbà.
àwa fò kankan àfa ló ṣe ìmọ̀lẹ́ sọ fún wọn kíkiri yẹn mọ́ bá gbé wa jìnnà ńgbà ní àfa kúrágà gbogbo wa la ké kódà kó jásà fún láàyè kàlàwí ẹjọ́ kí ni ọjọ́ ìní ṣe rí ní ìgbésí ayé ọmọ ẹ̀dá ọjọ́ ìní ó dàbí ọjọ́ tí wọ́n bí wa tó ń sọ wá lórúkọ àmọ́ kí n tó máa lọ ẹ̀yin ọmọ ìdílé ta ló kú bàbá fún yín tá a mọ̀ tọ́jọ́ yín sùn òun kọ́ ta ló kú bàbá fún wọ nínú ilé yín àgbàdìkà ìwọ ló kù ẹ̀wá gbàgà rẹ̀ kó kọjú sáwọn yòókù ẹ̀ tó kọjú sí wọn gbogbo síwájú wọn kó kọjú sí wọn àyùwà ló kọ bá wọn ẹ jókòó kí ẹ tó kù lágbà yín nǹkan yẹn lù wáyé náà ọkàn náà nù. ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ ẹ̀rì kan fẹ́ gbowó fúyàwó mo ní wọ́n mọ̀ gbowó fún mi ò ń ṣe wèrè láti mọ́ pawó fún ọmọ mi lójútó àmọ́ kì í ṣe òun nìkan lọ́kọ wọ́n fẹ́ ìyá ọkọ lójú wọ àbọ̀ lójú wọ ìyá tiẹ̀ wà lọ́kàn ó níyà àbúrò ni èmi wà ní ti ṣe alájà yín lóbi tábà gbowó fílì àwọn yòókù nǹkan àgbọ̀dọ̀ ṣàbùsì ẹni wàá fẹ́ fún wọn ní nǹkan go inside the room ẹlòmíràn wà bí wàá fi 20 naira 200 naira kalẹ̀ 200 naira ni ó fi kalẹ̀ eléyìí tí mo ń lò gba bẹ́ẹ̀ lé 200 naira ni ó fi lẹ̀ tó lẹ̀ yẹn kó tó bá wọlé kò ní fún 200 naira ẹni wàá fẹ́ fún ní nǹkan ajá àbúta ó tí ìtàn tó ń pè lóyà ó nígbà tí gbogbo wa yìí bá túká tán. ètò yẹ ká ṣe ni pé kó dásàkúlà ẹ ọ̀kan la ṣe kó jẹ́ láìláìlá ọ̀kan la ṣe ó yẹ ká tutọ́ rẹ fún Musiliu ní gbogbo nígbà tá a bá lọ nígbà gbogbo tó wà òkè akéwò lè wò tó tá a bá ti ṣe àníyàn táwọn àtúnlà tán kò ìtọ́dọ̀ òkú o ẹ̀yin àfọ ẹ̀já mọ́ o kò ìtọ́dọ̀ òkú o akànṣe dànù ni o. ẹ wá jẹ́ àtọ̀ fún kù nísìnyí ẹ jẹ́ àtọ̀ pé Allahumma balligh thawaba ma